A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Gómìnà àná fún ìpínlẹ̀ Ọ̀yọ́ tí í ṣe Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà ti fi ìgboyà rẹ̀ hàn lórí ìṣọwọ́darí àti agbára Ààrẹ Bọ́lá Tinubu bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣòro Nàìjíríà pọ̀ ju ti ìpínlẹ̀ Èkó lọ, òye rẹ̀ yé ààrẹ dáadáa. Ládọjà sọ èyí lánàá lẹ́yìn àbẹ̀wò rẹ̀ sí Tinubu ní ilé agbára ìlú Àbújá bí ó ti ṣàlàyé wípé kókó àbẹ̀wò rẹ̀ ni láti dúpẹ́ lọ́wọ́ ààrẹ fún bí ó ti fi wíwáyé ẹ sí níbi ayẹyẹ ìgbadé rẹ̀ tí ó wáyé nínú oṣù kẹsàn-án ọdún 2025 àti láti wí fún un wípé inú wọn dùn sí ìgbésẹ̀ rẹ̀ lórílẹ̀-èdè. Nígbà tí Olúbàdàn ń dáhùn ìbéèrè láti lórí ìṣọwọ́darí Tinubu, gómìnà àná ní bí ẹ bá mọ ibi Tinubu ti ń bọ̀, ẹ mọ̀ wípé ó mọ ohun tó ń ṣe. Ọba Ládọjà ṣàlàyé wípé Tinubu rí bí ṣàmójútó ìpínlẹ̀ Èkó bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣòro Nàìjíríà pọ̀ ju èyí lọ, kì í ṣe gbogbo wa la ní èròǹgbà kan náà fún orílẹ̀-èdè. Ládọjà ní òun ṣe àkíyèsí wípé àwọn ìpínlẹ̀ ń gba owó ju ìgbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà, èyí fún wọn láǹfààní àti ṣiṣẹ́ dáadáa bí ó ti fi ìgbàgbọ́ rẹ̀ hàn wípé àtúpalẹ̀ ọrọ̀ ajé ààrẹ yóò mú ìrọ̀rùn wá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú ní Nigeria People's Party (NNPP) ti kọ̀rọ̀ ojú gidigidi sí bí gómìnà ìpínlẹ̀ Kano Abba Kabir Yusuf ṣe kọ̀wé fipò sílẹ̀ kúrò ní NNPP bọ́ sí All Progressives Congress (APC). Bí wọ́n ti ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ìtàpá sí òfin ìbò tí wọ́n fún un lọ́fẹ̀ẹ́ nígbà ìdìbò gómìnà ọdún 2023. Nínú àtẹ̀jáde àná ni ẹgbẹ́ ti ní ìpinnu Yusuf àti fi ẹgbẹ́ sílẹ̀ jẹ́ kàyéfì tí ó já sí ọ̀dàlẹ̀ pẹ̀lú gbogbo bí ará ìpínlẹ̀ Kano ṣe finú tán látàrí ìbáṣepọ̀ rẹ̀ ọjọ́ pípẹ́ pẹ̀lú ẹgbẹ́ Kwankwansiya Movement. Akọ̀wé gbogbogbò ẹgbẹ́ NNPP Ladipo Johnson ní kọ̀ gbogbo àwáwí gómìnà wípé ó ṣe pàtàkì láti fi ẹgbẹ́ sílẹ̀ látàrí fàákájà àárín ẹgbẹ́ bí ó ti dá àwáwí yìí nù wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀. Gẹ́gẹ́ bí àlàyé ẹgbẹ́, àṣeyọrí ìbò Yusuf kò ṣe lẹ́yìn ẹgbẹ́ tí wọ́n ti ń bábọ̀ láti ọdúnmọ́dún tí ẹgbẹ́ Kwankwansiya ṣiṣẹ́ lé lórí. Ẹgbẹ́ NNPP ṣe ìkìlọ̀ wípé ó ṣeéṣe kí ìgbésẹ̀ gómìnà ní ipa lára ẹgbẹ́ nítorí láti bí 20 ọdún ni Kwankwansiya ti gba òṣèlú ìpínlẹ̀ Kano. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Business Day tó jáde lónìí. Ìpòrúru kan ti bẹ́ sílẹ̀ fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ NYSC tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbà wọlé àti mọ̀lẹ́bí wọn bí ètò ìgbaniwọlé Batch A Stream 1 ṣe ń bẹ̀rẹ̀ jákèjádò orílẹ̀-èdè, pàápàá jùlọ ní àwọn ìpínlẹ̀ tí àdàlú, bandits, ìjínigbé àti ìdúgbàmù olóró wọ́pọ̀ sí láti Zamfara dé Kaduna, Borno, Yobe, Plateau àti Katsina. Àìbalẹ̀ ọkàn yìí ń wáyé látàrí àlékún ìkọlù, ìṣekúpa, ìjínigbé ọ̀pọ̀ èrò mass abductions àti ìbẹ̀rù àdó olóró tí ó ti gba ọ̀pọ̀ agbègbè ní ẹkùn àríwá orílẹ̀-èdè láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Nínú àtẹ̀jáde ọjọ́ kẹfà oṣù kínní ọdún 2026 ni àjọ NYSC ti kéde wípé ìpàgọ́ fún ìpele kínní agùnbánirọ̀ yóò bẹ̀rẹ̀ ní ọjọ́rú ọjọ́ 21 oṣù kínní káàkiri ibi ìpàgọ́ orientation camp 37 tí ó wà jákèjádò orílẹ̀-èdè. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé bíi 8,000 ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ ni wọ́n ń retí àti kópa nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ 21 káàkiri àwọn ìpínlẹ̀ tí ewu pọ̀ sí. Lánàá ọjọ́ Ẹtì ní ìpínlẹ̀ Yobe búra fún ẹgbẹ̀fà 1,200 agùnbánirọ̀. Kaduna ni wọ́n ń retí kí ó gba àlejò agùnbánirọ̀ 2,000 nígbà tí Katsina ń gbèrò 2,250
2050. Alámòjútó àjọ NYSC ní ìpínlẹ̀ Zamfara Muhammad Ahmed sọ fún akọ̀ròyìn wípé 600 ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ ni wọ́n ń retí, nígbà tí Sokoto àti Kebbi yóò gbàlejò 1,900 àti 1,700. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn agùnbánirọ̀ tí wọ́n ti wà níbi ìpàgọ́ ti fi ìpòrúurú ọkàn wọn hàn lórí bí wọ́n ṣe fi wọ́n ránṣẹ́ sí ìpínlẹ̀ tó léwu, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ìjọba wọn ní wọ́n ti pèsè ààbò tó péye yíká ọgbà ìpàgọ́ wọn. Agùnbánirọ̀ kan láti ìpínlẹ̀ Zamfara tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ nítorí wọn kò ní àǹfààní àti bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìbẹ̀rùbojo gba ọkàn òun lọ́gán tí òun rí lẹ́tà ìgbaniwọlé posting letter sí ìpínlẹ̀ Zamfara. Ó ní ẹ̀rù ìkọlù adàlúrú àti ajínigbé ló ba tòun ti àwọn òbí rẹ̀ lẹ́rù, ṣùgbọ́n gbẹ̀yìngbẹ́yín wọ́n gbà fún Ọlọ́run tí wọ́n sì fi àdúrà sìn. Agùnbánirọ̀ mìíràn ní láti ọjọ́ tí òun ti fojú gan ní call-up letter ní àìbalẹ̀ ọkàn ti dé bá ní Zamfara tí àwọn ti ń gbọ́ nípa oríṣiríṣi ìkọlù, ṣùgbọ́n òun padà fi gbogbo rẹ̀ sọ́wọ́ Ọlọ́run kí ó gba ìṣàkóso. Fún gbogbo àkókò tí ó lò lórí ìrìnàjò ló fi ń bẹ̀rù ìkọlù ajínigbé kí ó tó gúnlẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Ó wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ètò ààbò tó péye wà ní ọgbà agùnbánirọ̀. Ọ̀pọ̀ àwọn ológun ni wọ́n dúró káàkiri checkpoint kí wọ́n tó dé ibi ìpàgọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde lónìí. Igbákejì ààrẹ Kashim Shettima ti padà dé sí ìlú Àbújá lẹ́yìn ọ̀sẹ̀ tí ó lọ fi ní ìpàdé àpérò ní Guinea-Conakry àti Switzerland. Shettima dé sí pápákọ̀ Nnamdi Azikiwe lónìí ọjọ́ Àbámẹ́ta lẹ́yìn tí ó ṣaṣojú ààrẹ Bọ́lá Tinubu níbi ìyànsípò ààrẹ ilẹ̀ Guinea Mamadi Doumbouya. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé igbákejì ààrẹ darí ikọ̀ aṣojú Nàìjíríà lọ ibi ìpàdé ọlọ́dọọdún 56th World Economic Forum tí ó wáyé ní Davos. Bákan náà ni Shettima darapọ̀ mọ́ ààrẹ àtijọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́, igbákejì ààrẹ àná Yẹmí Ọ̀ṣínbàjò àti mínísítà fún ìṣúná Wálé Ẹ̀dùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga kan tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ti dẹ́kun ajìjàǹgbara kan tí ó fi ilẹ̀ United Kingdom ṣebùgbé Dr. Sandra Duru àti Meta Platforms tí ó ní Facebook kí wọ́n dẹ́kun àti máa pín ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tako sínétọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan. Ilé-ẹjọ́ pa àṣẹ yìí títí di ìgbẹ́jọ́ mìíràn yóò fi wáyé bí ó ti ṣe àwáwí ìbéèrè tó ní agbára láti dáhùn pẹ̀lú owó ìtanràn tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìtàbùkù tí kò ṣeé parẹ́ irreparable damage tako sínétọ̀. Adájọ́ pàṣẹ fún Dr. Duru kí ó jáwọ́ nínú ọ̀rọ̀ ìtàbùkù tako aṣòfin lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Adájọ́ I. Muhammad ni ó gbé ìdájọ́ yìí kalẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n pè láti fi dènà ìkọlù orí ẹ̀rọ ayélujára tako sínétọ̀. Bákan náà ni ilé-ẹjọ́ pàṣẹ fún Meta Platforms kí ó yọ gbogbo àfihàn tí wọ́n ṣe tako aṣòfin kí wọ́n sì fi gbogbo ẹ̀rí ọ̀hún pamọ́ títí di ìgbà tí ìgbẹ́jọ́ mìíràn yóò fi wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ United States Donald Trump ti ṣe ìkìlọ̀ fún ilẹ̀ Canada àti ṣe àlékún owó lórí gbogbo ọjà tó ń wọlé láti ẹnu ibodè sí ìlọ́po méjì bí wọ́n bá parí ìdúnàdúrà wọn pẹ̀lú China. Trump kọ sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Truth Social wípé bí Prime Minister Canada Mark Carney bá rò wípé òun lè sọ Canada di ibi ìkẹ́rùsí fún China láti máa fi ọjà ránṣẹ́ sí United States, ó ń tan ara rẹ̀. Trump ní lọ́gán tí Canada bá parí àdéhùn pẹ̀lú China ni wọ́n á gbé àlékún owó orí 100% tarifu kò wọ́n lójú lórí gbogbo ọjà tí wọ́n ń kó bọ́ sí USA. Èyí ń wáyé bí igbákejì akọ̀wé àjọ tó ń ṣàmójútó òfin lórí egbòogi olóró ní Washington,
INL Maginald ṣe darí ikọ̀ aṣojú láti US wá ṣe àbẹ̀wò lónìí ọjọ́ Àbámẹ́ta sí olú iléeṣẹ́ ọlọ́pàá bí ó ti fi àtìlẹ́yìn US hàn fún iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà. Ikọ̀ yìí ṣe àgbéyẹ̀wò pẹ̀lú ọlọ́pàá ọ̀nà láti gbà ṣe ìrànlọ́wọ́ fún ìdàgbàsókè ààbò. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin ni wọ́n ti ṣàlàyé wípé NAD ti fi èròǹgbà INL múlẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún iléeṣẹ́ ọlọ́pàá. Àkànṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ìpèsè ohun èlò ìgbàlódé. Ó tẹnumọ́ pàtàkì ìfọwọ́sowọ́pọ̀ láti mú àṣeyọrí wáyé. Nígbà tí ó ń fèsì, ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun fi ìmoore hàn fún àtìlẹ́yìn gbogbo ìgbà INL, pàápàá jùlọ lórí Tactical Capacity Development, bí ó ti yànnàná ipa tí àtìlẹ́yìn INL máa ní lórí ìdánilẹ́kọ̀ọ́ iṣẹ́ àwọn Special Intervention Squad (SIS). Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olórin Nàìjíríà Simisola Kòsọ́kọ́ tí gbogbo ènìyàn mọ̀ sí Simi ti ṣe àfihàn àìlera àti àwọn ìpèníjà mìíràn tí ó là kọjá tí ó dá ìyọ̀ǹda àwo rẹ̀ tuntun Where You Dey tí ó yẹ kí ó ti gbé jáde pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ Chike dúró. Nínú àtẹ̀jáde tí ó fi sí orí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ X lánàá ni Simi ti ní ọdún tí ó kọjá ni òun gbèrò àti yọ̀ǹda àwo yìí lẹ́yìn ìyọ̀ǹda ìtọ́wò rẹ̀ tí ó mìlú tìtì láàrin àwọn alátìlẹyìn rẹ̀, ṣùgbọ́n tí àìlera kò fún láǹfààní nítorí ipò oyún tí ó wà ní ìgbà náà. Olórin yìí ní bí òun ṣe ń wọ̀yá ìjà pẹ̀lú àìsàn, àìlókun nínú àti rírẹ̀ ni ó fa àìṣàṣeparí àti ìpolówó iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.